Hello. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o níbikíbi tẹ́ bá wà tẹ́tí gbọ́ wa. Fúnmi Kútì lórúkọ mi. Lónìí lórí ètò wa Èdè àti Àṣà, a ó máa sọ nípa ọ̀nà tí àwọn bàbá ńlá wa tí wọ́n máa ń fohùn láì lo ọ̀rọ̀ ní ayé àtijọ́, tí wọ́n fi máa ń ránṣẹ́ sí ara wọn láti abúlé kan sí òmíràn. Today we are going to be talking about the act of coding that our forefathers they used to pass information across to each other in the olden days without talking. They use different type of method to do this kind of coding that they use to pass the information across to themselves. And when the person that is going to receive it, once the person receive it, the person know what the information is all about. So can you see that coding has been a long time, even before the technology of the new technology that they use for coding. So our forefather has been doing that. Ohun tí à ń sọ ni pé bí àwọn bàbá ńlá wa bí wọ́n ṣe máa ń fi fohùn ránṣẹ́ láì sọ ọ̀rọ̀ ní ayé àtijọ́. Ọ̀nà yìí ó ṣe pàtàkì, ó ṣe kókó gidigidi. Ìkan nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà láti ṣe nǹkan tí à ń sọ yìí, láti sọ nǹkan tí wọ́n bá fẹ́ sọ fún bóyá baálé ilé àbí tí wọ́n fẹ́ sọ fún baálé ìlú tàbí ọba ìlú tí wọ́n bá fẹ́ ránṣẹ́ síra. Ó ní bí wọ́n ṣe máa ń ṣe. Fún àpẹẹrẹ, tí ogun bá fẹ́ ja ìlú tàbí tí wọ́n bá ń kó ogun bọ̀ tàbí ohun tó léwu púpọ̀, wọ́n á máa lo aṣọ pupa. Aṣọ pupa yìí òun ni wọ́n fi ránṣẹ́. Tí wọ́n bá fi ránṣẹ́, eléyìí là ń pè ní àrokò. Àrokò yìí, ẹni tó bá gba aṣọ pupa yìí, ó ti mọ̀ pé nǹkan tó léwu tàbí nǹkan tó dàbí ẹ̀jẹ̀ tó ṣàléwu, ó ti mọ̀ wípé irú nǹkan báyìí ó ti ń bọ̀, nǹkan tó léwu ni nǹkan tó jẹ́. Ìgbà míì wọ́n á máa lo osùn. Ìgbà míì wọ́n á máa lo ọṣẹ dúdú. Ìgbà míì wọ́n á máa lo ìgbín. Nǹkan oríṣiríṣi ni àwọn bàbá ńlá wa tí wọ́n máa ń lò, tí wọ́n máa ń fi fún ara wọn ní tí wọ́n máa fi nǹkan ránṣẹ́ tàbí tí wọ́n bá fẹ́ fohùn ránṣẹ́ sí ara wọn. Oríṣiríṣi àwọn nǹkan yìí òun ni wọ́n máa ń lò. Ọ̀nà míì tí àwọn bàbá ńlá wa tán ti fi máa ń bára wọn sọ̀rọ̀ ní ayé àtijọ́ òun ni ìlù. Ìlù tún ṣe pàtàkì, ó ṣe kókó nínú nǹkan tí wọ́n fi máa ń bá ara wọn sọ̀rọ̀. Ìlù yìí tí wọ́n bá lu àwọn ìlù kan, àwọn tí ó gbọ́ ìlù yìí wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ, wọ́n ó sì ṣiṣẹ́ lórí ẹ̀. Ìgbà míì wọ́n á máa lu agogo. Agogo jẹ́ ọ̀nà mìíràn tí àwọn òbí wa láyé àtijọ́, àwọn bàbá ńlá wa tí wọ́n fi ohùn ránṣẹ́ tàbí tí wọ́n fi máa ń sọ fún àwọn èèyàn nǹkan tí wọ́n bá fẹ́ kí àwọn èèyàn mọ̀. Ìkan míì tí a tún fẹ́ sọ lórí nínú ètò yìí ní òní òun ni àròdàn. Tí wọ́n bá sọ fún ọmọdé, àwọn òbí wa láyé àtijọ́ wọ́n á máa lo ọ̀rọ̀ bí àròdàn pé kí ọmọ lọ gbà àròdàn wá. Kí là ń pè ní àròdàn? Àròdàn ni kí òbí tí ọmọ tí kò bá gbọ́ràn, tí wọ́n bá fẹ́ ránṣẹ́ sí pé bóyá kí wọ́n fẹ́ kó dúró sójú kan tàbí kí wọ́n fẹ́ kó wà lọ́dọ̀ ẹnìkan, wọ́n á sọ fún ọmọ náà wípé lọ sọ́dọ̀ lágbájá lọ gba àròdàn wá. Tí ọmọ yìí bá débẹ̀, ẹni tí wọ́n bá sọ fún tó bá ti dé ọ̀hún, tọ́mọ náà bá sọ pé ìyá mi ní kí n gbà àròdàn wá tàbí bàbá mi ní kí n gbà àròdàn wá, ó ti yé ẹni náà sọ pé àròdàn kò dáa, jókòó. Ìgbà míì ọmọ tó yìí ò gbọ́n, a máa ní kí ọmọ lọ gba ọmọ tó yìí ò gbọ́n wá, bóyá ọmọ tó ń ṣe ìjọ̀gbọ̀n. So ọmọ tó yìí ò gbọ́n yìí náà bí kí wọ́n ní kí ọmọ jókòó sí ibì kan, tó bá débẹ̀, tó bá di ọwọ́ ọ̀rọ̀ lẹ́ta, tó bá ti pẹ́pẹ́pẹ́, wọ́n á ní kí ọmọ máa lọ wípé àwọn ò rí, wípé àwọn ò mú wá fún òbí ọmọ náà. So what we are trying to say in essence is our forefather, they have a way of passing across message in those days without the intermediary person knowing what they are trying to say. Once they give a particular thing like a material, red cloth, soap, there's so many things that they use to pass information
across to each other, especially during the war. They always use some certain thing during the war to pass information across. Just like we said, the red cloth. Once the village or the head of a particular place or the head of a village receive that information using whatever they give to the person know what it means, and the person is going to act on it immediately or do the necessary things. This is how our forefather pass information across to each other. Another thing, the coding that our parents use for us is to discipline the children. How do they do this discipline? By telling the child to go and collect arono or moto yogo. Once they send a child to go and get that, and this child get to where he or she is going, the person is going to sit the person down and ask the child to stay for a while. It can take hour, more, 2 hours, 3 hours or more, and later the person will just say, "Oh, tell your mom I'm going to bring it back." So these are the coding, or the code and decoding. The person that is sending the message is like coding the information, while the person receiving it with the code. Oh, this is what my parents, this is what the parent of this child is trying to say. So that is how they get those information. I think with all this, there's so many ways that they pass across information in those days. Another method our parents use again to talk to each other, especially when they go to the farm, or when they're in the farm and they are far from each other, is by blowing whistle or using some whistle word to talk to each other from far away, and the person that they are talking to will know what they're trying to say. They use this a lot to communicate with each other, especially when they are done, it's time for them to go home, or it's time for them to eat or to do some certain things. This is how they use some sound. That sound, the person can decode what they are trying to say. Ọ̀nà mìíràn tí a tún sọ nípa ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn wa, àwọn bàbá wa láyé àtijọ́ tí wọ́n máa ń lò, òun ni pé kí wọ́n máa súfèé. Tí wọ́n bá wà ní oko, wọ́n á máa súfèé. Tí wọ́n bá súfèé, ẹni tí wọ́n ń súfèé sí nínú oko ibi tó jìnnà, ẹni yẹn ti mọ nǹkan tí wọ́n ń sọ, ó mọ nǹkan tí wọ́n sọ, ó mọ ìtumọ̀ rẹ̀. Gbogbo eléyìí, ọ̀nà yìí ni wọ́n máa ń lò tó bá jẹ́ pé wọ́n fẹ́ bára wọn sọ̀rọ̀ nínú oko, tàbí tí wọ́n bá fẹ́ sọ fún ara wọn wípé àsìkò ti tó láti lọ sí ilé, tàbí tí wọ́n fẹ́ jẹun, tàbí tí wọ́n fẹ́ rí ara wọn, tàbí tí wọ́n bá tún fẹ́ mọ̀ wípé ṣẹ́nìkejì wà lóko àbí kò sí lóko. Gbogbo àwọn ọ̀nà yìí ó wúlò fún wọn ní ayé àtijọ́ tí wọ́n máa ń lò. Another way that our parents pass information across in those days, or they speak to us by coding, that they use coding, is body language. They use body language, they use eyes to talk to the children, so that the children will behave or do some certain things. Ní gbogbo nǹkan tá a ti ń sọ lọ, àwọn òbí wa láyé àtijọ́ wọ́n máa lo ojú fi bọ́mọ wí. Ara ọ̀nà tí láì sọ̀rọ̀, ara ọ̀nà tí àwọn òbí wa fi máa ń bá ọmọ wí àfi bọ́mọ sọ̀rọ̀ lélẹ́yìí. Wọ́n á sì máa lo ẹ̀yà ara. Wọ́n lè ṣe ẹsẹ̀ bákan, wọ́n lè ṣe ara bákan, wọ́n lè lo gbogbo ara láti fọ́ bá ọmọ sọ̀rọ̀. Ní àwọn nǹkan tí a ti sọ yìí ni àwọn nǹkan tí a fẹ́ kí àwọn èèyàn wa nílé kan mọ̀ wípé ní ayé àtijọ́ kó tó di pé ìmọ̀ ìjìnlẹ̀ ayé òde òní dé, àwọn òbí wa wọ́n ní àwọn ọ̀nà oríṣiríṣi tí wọ́n fi ń bá ara wọn sọ̀rọ̀, tàbí tí wọ́n fi ń bá ọmọ wí. In conclusion, we are just trying to say what we were saying in essence is that our parents too, they do some coding, even though it was not written down or is not in a new technology, but it's a way. Coding and decoding those days is very important to them to pass across message either to the king, to the leader of the village, or to each other. And the person they are passing the message across surely knows what they are talking about by decoding the information. So thank you very much. We hope to see you again next time. Ẹ ṣé púpọ̀ ẹ̀yin èèyàn wa nílé, a ó tún máa rí yín bá ní ìgbà mìíràn. Ẹ ṣeun gan, ó dìgbà kan náà.
tiwa ni, Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká jọ kọ́. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni, Yorùbá tiwa ni,